baby. Yeah, what you got? Ìwọ o bẹ́ fún ọlọ́ba tó kàn yọ bẹ́ẹ̀ tí o lọ bá tí ọmọ ọlọ́mọ bíbá túwé á sì mi ò ní bẹ̀rù ọjọ́ tó pọ̀ jù I swear to God Almighty but tí bá pọ̀ net ṣe lára o máa green wá níbi ìdá green. ó ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé in tó dùn nínú ń pọ̀ lọ́la yẹn ni Kúnlé Fẹ́mi gọ́gọ́ lẹ́ka máa pè ní ìgbín tẹnumọ́gi ògùn ìgbín ṣe kíni ó tẹnumọ́gi ògùn. sórí ọ̀rọ̀ gbogbo Yẹmí yìí ní ìmọ̀ bá tó fẹ́ ṣe sí jẹ́ fún ẹ ní ìdáhùn ọ̀rọ̀ ẹ̀ torí mo lé sí ẹ lọ́wọ́ ó gbọ́ ọ̀gọ́ta kiri sọ ni ó ní kàkà kó má dùbẹ̀ tapá títàn báyìí ló máa rùn sí ṣé rí ọmọ tá à ń sọ̀rọ̀ ẹ̀ tó mi lọ́la apart from pé ó wà God fearing she's beautiful tó bá ní kọ́ lọ pé nǹkan tó ń jẹ́ beauty wa Tómilọ́lá gangan ló ń jẹ́ beauty. bẹ́ẹ̀ tí ẹ rí. and apart from pé ó beautiful ṣe wọn bá àkàmọ́ arúgbìnrin ní tó beautiful tẹ́lẹ̀ whatever beautiful ó wá níwà wọ́n kọ́ nílé rí ó dẹ̀ gbé ẹ̀kọ́ yẹn jáde. tẹ́ bá mú ẹwà ẹ̀ àti ìwà ẹ̀ òǹgọ́ ló wá pè ní ẹwà ìwà Tómilọ́lá. Ṣìnàmánìà. nǹkan tí ò wá tí ì sí bẹ́ẹ̀ náà ni pé but kí ni. ó yẹ kó yẹ náà. àbí ẹ tí màá fúnra yín lẹ́nu. ẹ tí jà Spartacus. ló ṣẹlẹ̀ ní. gbogbo àwọn ní Jésù ò fẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. ó ti tó bí oṣù mẹ́fà tá a ti ń bá eré ìfẹ́ wa bọ̀ ṣùgbọ́n màá sọ fún ẹ lénìí pé inú mi ò dùn rárá kémi àti ẹ sọ pé ìfẹ́ wà láàrin ara wa kò dẹ̀ má fi àǹfààní kò má fi àyè gbà mí láti fi ìfẹ́ bá ẹ lò pọ̀ kò dá tó rárá. Fẹ́mi, ọ̀rọ̀ tó ń sọ yìí kò fẹ́ yé mi. You've been so wonderful to me and I've been faithful to you as well. Kí ló fẹ́ máa fa iyèméjì? Oúnjẹ téèyàn bá máa jẹ sùn, èèyàn kì í jíjẹ. Àpàjá lọ́kọ̀ fún mi. Àpàjá lọ́kọ̀ fún mi. Oúnjẹ téèyàn bá máa jẹ sùn, kò yẹ kéèyàn jíjẹ àbí? Ó dà bẹ́ẹ̀. Èmi náà ò rẹ́dì láti jíjẹ. Wọ́n rántí pé èrè ará lọ́ra ni ẹran ará lọ́ra ń jẹ. Tí ẹran ará lọ́ra ò bá rí èrè ará lọ́ra jẹ, á jẹ nǹkan míì. Wọ́n pọ̀ mẹ́tọ̀ mi lórúkọ tèmi. Ó lè máa pàjá lọ́kọ̀ fún mi náà. Mi ò fẹ́ ṣe igi, mi ò ń ṣòkúta. Tí ìwé mímọ́ bá sọ pé kí a má fi ìfẹ́kùfẹ́ ká fi bára wa lò, kò ń ṣe nígbà tí a ti mọ̀ pé àfẹ́sọ́nà la jẹ́. Ṣígbà tó bá wá kọ́ wọlé tí gbogbo ẹ̀ bá wá polúkún oṣù ní mo tó fẹ́ mọ̀ bó ṣe jẹ́ ni. Wọ́n mi ò lè gbà àwọn ọ̀dọ́ sọ fún ẹyẹ. Láti èmi lọ, tó o bá fún mi ní àǹfààní láti bá ẹ fìfẹ́ lò. Èmi á wò ká o, màá wò ká o ọ̀dọ́ sọ fún ẹyẹ. Fáàtì mo sọ fún ẹ.
Yeah, come in. Ṣé kò sí? Sí kí ló ṣe? Ọ́fíìsì àwọn aláwa yìí. It's been 2 weeks now. Timade and me, you don't pick my calls. And I've been so worried about you. That's why I'm here. Iṣẹ́ ló pọ̀ lọ́wọ́ mi now. And it's been 2 weeks. Why must I even pick your call? There's no social activity láàrin èmi àti àbíbáwo. Mo fẹ́ máa gbé call lẹ fún. Máa lọ sọ́fíìsì you talk later, okay? You know, Femi, you know what? But come to think of it, but you know I love you. Oh. Didn't that mean anything to you? You love me. Can make sense. Can make any sense, Kira. Please don't do this. Please. Office Lawa. Behave yourself, okay? Try that one, my love. My pet Marayi, she's a Àwọn ni kò yẹra. Àwọn. Níbo lẹ lọ? Ṣé wọ́n ti bí tẹ wọlé ni? Ẹ̀yin àmọ́ pé máa jáde, mo rò pé gbẹ́mí wà ní látàárọ̀. But nígbà tẹni tó wà nílé ti jáde, mi ò rò pé yẹ kí nǹkan kan tún lè disturb mi láti wọlé náà. Ìwọ ló fẹ́ máa fọwọ́ lálẹ̀ fún mi bíbá yìí. Sórí bíbá yìí mo mọ iṣẹ́ mi, ìwọ kọ́ lo employ mi, okay? Èmi ni mo ní àṣẹ láti instruct ẹ láti wọlé or not, okay? Ó dà o, madam instructor, ẹjọ́ ṣá lè wọlé nísìnyí. Ọjọ́ àkóró yìí ṣe ń kẹ́kọ̀ọ́ yín lọ́dọ̀ mi. Wọ́n yí pèsè mọ́ mi kó tó di pé wọ́n nílé. Ṣó kò ṣe ṣá? Ó gbọ́ ni. Yóò lè gbọ́! Ó ṣe máa gbẹ̀gbà kí yẹn pọ́ ní ìranù kan náà lẹ́yìn méjèèjì. Ẹ̀yin wèrè dédé. I don't blame you, me blame ẹ. Olóṣì kan náà gbogbo yìí. Owó èrè yóò dàbí àfìn. Ọmọ Yóò ẹ̀rọ náà dùn. Yes, who's there? Come in. Báwo ni baby? Ó bá lọ. Báwo. Ó dẹ̀ sọ pé ó máa pè mí. Ó wá pè mí wọn. Máa bí lọ sílẹ̀. Iṣẹ́ sopọ̀ àwọn ajú mi jẹ́ pé òun mú ṣe sílẹ̀ mí ilé iṣẹ́ nífẹ̀ẹ́ mú kọ́ ní ti àti ẹ̀rá relax ara mi díẹ̀. Mo wọ tẹlifíṣàn. I'm sorry, please. Sorry for yourself. Ó má gan mọ́nú. Kó má lọ ní heart attack. Fine. In fact, gbogbo nǹkan tó wà lára ẹni mo ti mix. Pàtàkì jùlọ, anaconda ẹ̀yẹn. Torí kò tí sí ẹnikẹ́ni tó ti là mí bó ṣe máa ń là mí làkúlà. Point of correction, mi ò kí ń la ẹ̀ làkúlà. Mo máa ń la ẹ̀ correct. Báwo? Fine. Kì í jẹ́ ká wá bá ṣe máa kọ́lọ́ chill out ní tàṣí. Mo lè wait mọ́. Arábìnrin, ó sì má jẹ́ kí ìfẹ́kúfẹ̀ẹ́ ayé kó gbá ẹ kúrò ní ojú ọ̀nà Ọlọ́run, nítorí pé Ọlọ́run ní ètò fún ìgbésí ayé rẹ. Arábìnrin, you are born to be great. Lóòótọ́, you are born to be great. Ṣùgbọ́n má jẹ́ kí ohun tí Olúwa pèsè fún ẹ kó bọ́mọ ẹ lọ́wọ́. Gẹ́gẹ́ bí wọn náà ti mọ̀ pé ìwọ ọ̀rìn ẹlẹ́ṣẹ̀ tí a fi àánú gbà ní.
mo fojú ilé ìgbẹ́jọ́ ti ṣe tó fẹ́ ṣe jẹ́ ní gan. Ó yẹ kó ti dé. Sùnbọ̀ ojú ẹ̀ ń dán o. Mi ìwà bí ìrìn kì í bá ìgboro. Àbí náà tá a fẹ́ ṣe. Òun náà ló ń bọ̀ ẹ̀. Yẹ́nì yẹn. Tó bí lọ́la bá wù mí. Ṣé kò tí pẹ̀ tó ti dé ṣá? Kò tí pẹ̀ púpọ̀ mọ́. Mo ní fi wá rí ẹ lórí ọ̀rọ̀ àjọsọ. Ọ̀rẹ́ mi, ẹni ìná ti ní kan tó bá ń dunni ló ń pọ̀ lọ́wọ́ ẹni. Ẹni ìwé jẹ́ tètè fún iná torí ilẹ̀ tí ṣúkó má jẹ̀jẹ̀ pé pọ̀n sí nìkan ló máa wà nílé. Má bínú kó kéré ọ̀rẹ́ mi. Ọ̀rẹ́ mi. Thank you very much. Ó kún àgbálẹ̀ ìgbà yìí. Ọlọ́run á dúró tì wọ́n. God bless you. Thank you. Ẹ jẹ́ kí n tètè wá máa lọ. Tó bí lọ́la wá náà sí ìwọ. Mo fẹ́ bẹ̀rẹ̀ sọ̀rọ̀ ní olóde fẹ́ kó fún mi ní ìṣẹ́jú díẹ̀ fi jẹ́ sọ̀rọ̀ ọwọ́ yẹn mi. Kó o gbà síbi yìí. Lórí ọ̀rọ̀ tó bá mi sọ lórí fóònù nípa mánéjà tó ní o fẹ́ bẹ́ẹ̀ sùn. Bẹ́ẹ̀ mi ṣe rí èmi ò rí sí big dish àkọsí big dish náà because ṣé ìwọ náà àyè ń ṣe eré ẹ̀. Tó bá fẹ́ bẹ́ẹ̀ sùn, tàbí tó fẹ́ sùn náà, I did the same. Ìwọ náà ilé tó wà yìí company ló fún mi. Wọ́n fún mi ní mọ́tò. Wọ́n lè tún fún mi ní wọ́dọ̀ balance. So kí ló tún kù? So tó bá ṣe ètò ìgbésẹ̀ kò ṣe é. Tó mi lọ́la, máa fẹ́ kó condition tí mo sí wà ó. Torí mi fẹ́ kó di diabetes wọn lọ́rùn. And time tí mo sí ní ìdí ẹ̀mọ́ sí lélẹ̀, she needs your assistance. Ìwọ náà wọ́n ti mú ẹ lọ sí school. Time tí ẹ̀kọ́ náà jẹun ọmọ lélẹ̀. Ìjọ tó mi lọ́la máa fẹ́ kó owó. Yemi, do you know what? I will never sleep with anyone for a job. Hey, talk to her now. Shut up, Joe. Kí ló ń sọ? Jọ̀wọ́ náà gbé ẹ̀wọ̀ sórí òpin ni o ní I can never. So nǹkan tó ń sọ fún mi ní pé èmi tí mò ń ṣe orí mi ni ò pé mo dẹ̀ gbowó pokó fún ẹ nísìn ó gbà. Àná ẹ̀ nígbà ìwọ náà wo boyfriend tó ń kó káàkiri kò níṣẹ́ lọ́wọ́ ìwọ náà níṣẹ́ lọ́wọ́ ẹjọ́ tẹ̀léra yín káàkiri. Ṣé nǹkan tó fẹ́ máa tẹ̀ bàtì nìyẹn ni? Kí ló ń bàdé ń bá sọ ó ń gbọ́ mú I can never. Ọ̀rẹ́ mi, àti wọ́n fi bínú lè tó lè máa wọ tó lọ́ra èmi náà lè lè fi sọ ó lè dá fún mi. Ọ̀rẹ́ mi, tí ẹ̀rọ mi létí kí tí ẹ ní course tó rí jẹ́ sùkúl. Lẹ́gbàá mi, tó mi lọ́la, jọ́ tọrọ náà kí ni course tí mo rí ní school kí ló ní ṣe pẹ̀lú ọkọ̀ tá à ń sọ? Mo má dàbí lóhùn rẹ̀ mi, kan tí ẹ rán mi létí náà ó ti gbàgbé. Kí o theatre art ni mo rí ní school. Abẹ́ ìbílẹ̀ orí theatre art ní school òun ti ṣe ní bank báwo làwọn ta kójú òṣùwọ̀n gan accountancy làwọn read àwọn gan oríṣẹ́ ṣe ẹ̀yin tẹ́ ṣe theatre art eré orí ìtàgé máa ṣiṣẹ́ ní bank anyway ibi tẹ́ bá ba yé ìjẹ́dé. Jọ́jọ́jọ́jọ́jọ́ orí òpè o ibi tá a bá ba yé jẹ́dé mo kó fún ẹ ní ìsìn ògbà bá mi kówó mi ìjọ́jọ́ kọ́kọ́ kówó mi fún mi náà. Ẹ ṣáà take it easy. Má jẹ́ kúrò ìdíjà láàrin ẹ̀rẹ́ èjì. Yẹmi, èyí tí wọn náà sọ ti rí ojú. Kò possible. Kò expect omi lọ́la kó ṣe bí wọ́n ṣe kò tó ríṣẹ́ náà. Ọ̀rẹ́ mi, ó máa ṣe o. Àbí ṣé dandan ni? Anyway, ṣọ́rẹ́ lè yàn ọ̀lẹ́lẹ̀ tó bá wọn ní ẹ̀kọ́ kò tún jáde. Mo ti yàn lẹ́yìn. Ṣẹ́dẹ̀ máa. Àbọ̀, ebi ó ti máa pẹ́ báyìí o. Tí ọkọ̀ fọ̀rọ̀ oúnjẹ yẹn sílẹ̀ nù. Báwo wà níbi tó lọ? Omi bákan náà ni. Omi come to think of it. Nígbà tẹ́ni tó lọ sí school, tó ń wáṣẹ́, tó délé iṣẹ́, tó ń béèrè 5 years experience. Ṣé tí ò bá tó bá fún ní opportunity láti ṣiṣẹ́, ṣó fẹ́ ní experience ni? Ẹ̀wọ̀n ọ̀rọ̀ ilé ti sú mi. Ara rẹ̀ balẹ̀ o. Ọlọ́run tó ń ṣe bẹ̀rù gbàtàn san fóònù di àrò. Ọlọ́run tó bá mi ṣe tí mo fi rán jáde school yóò kúkú bá ń kò ṣe iṣẹ́ alálùbáríkà yóò wá ń kò ṣe rẹ̀ fún ọ.
tó ti yọ sí fọkàrà rẹ̀ balẹ̀ ọlọ́run ṣàánú fún wa ẹ̀rẹ̀ má dìá ṣàkẹ́ ọ̀rẹ́ ọmọ ìṣọ̀gbọ́n sùn ọmọ ìṣọ̀gbọ́n yọ ọmọ ìjà arábọ̀ rẹ̀ yìí akéèkú yọ ọmọ ní epo lọ́pọ̀tọ̀ ní fún àgbìfà. Kí ló ṣe ń gbé kọ́ba? Why are you doing this? It's happening everywhere. Sophie pay Bokanta àti why is it just like that? You use what you have to get what you want. To what Ìyá Tómilọ́lá. Ẹ ti bẹ̀rẹ̀. Ẹ sọ fún mi, kí ló fa ìrònú tó tẹ́lẹ̀ báyìí? Ẹ jẹ́ mọ̀ pé ìrònú ò dá fún health yín o. Èmi ò ṣáà nífẹ̀ẹ́ sí gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí. Èwo ni òtó rò ní ogun tó wà nílẹ̀? Wọ́n náà wo àwọn tó jẹ mí lówó ni wọ́n kọ̀ wọ́n san. Owó lé ní kò sí bí mo ṣe fẹ́ san. Wọ́n náà dẹ̀ ní ìwòtí ìmọ̀rí bí kankan lọ. Táà sọ pé a máa rí owó kan tá a máa fi sanwó tó wọ́n ti gbé gbogbo ìṣèlú lẹ́wà lọ́rùn bí nǹkan bí mo fẹ́ sá lọ mo fẹ́ sáwọ̀ báyìí. Kí ni ẹjọ́ kí ni aṣọ ń sìn kí lásán lọ bọ̀ sí yìí tó tún fàtẹ́ máa yọ mi lójú? Mọ́mí èmi ò nífẹ̀ẹ́ sí gbogbo eléyìí o èmi mi ò fẹ́ o. Tí ẹ gbọ́ náà ṣé bó ní àwọn ibìkan tó wá ṣẹ́ lọ níbi òní ṣé bó ní àyè receptionist sílẹ̀ bẹ́ẹ̀. Lóòótọ́. Wò sí torí ọlọ́run kó o ti ẹ̀gùn máa ń mọ̀ fún mi pa wọ́dà títí tí ṣe gidi ó fi jáde. Dákun. Màámi, ọ̀rọ̀ yóò fi ẹ̀fẹ̀ yé yín mọ́ rárá. Bí ẹ ti ò dà. Ṣé mo result mo mú kúrò school ṣá? 2-1 the best result. Kí ni wọ́n lọ máa ṣiṣẹ́ receptionist? Ẹlẹ́dàá mi ò ní jẹ́ ẹwẹ́ mi. Tómilọ́lá. Ẹ kò ṣàánú mi o. Ẹ kò ṣàánú mi o. Ẹ kò ṣì gbé yẹn sẹ́lẹ̀. Ìgbà kan ṣáà ló gbé wọ́n sí. Ọ̀rọ̀ kan ní ìgbẹ̀ta yẹn. Torí àtàwọn àkànwá ń bí látàrọ náà ni jẹ́rí ẹ̀tẹ̀ mẹ́nu bá rárá. Ìyẹn ní kẹ́lẹ́ ká sọ̀rọ̀ ń pa ẹ̀. Níbo ni kókó? You know what? Tómilọ́lá. What? The only reason I'm serious. For me to have uttered that statement, the only reason to have uttered that statement. On the last time to was office, till I tell me come from. Show me two pariwo two screen. Tí mo sọ pé kó screen. Show me go. She was on the The chairman called me. Was about to transfer the no, we need that to deceive them. Allah, Christian God between man and God. Allah. Mo mọ̀ pé sọ̀rọ̀ gan mo ṣá mọ̀ pé sọ̀rọ̀ ṣe the last one line ní tẹ̀sán yẹn ẹni Ọlọ́run àbí. Yes. Mo gbọ́ yẹn clearly ṣùgbọ́n àwọn ètò tí ń sọ bọ̀ látàárọ̀ yẹn ṣe lè bá mi rewind torí kò clear sí mi dáadáa. Nǹkan tí mo try láti sọ pé listen ṣorí you know chairman only closest friend ọmọ rẹ̀ tó jẹ́ ọ̀bẹ. Olórí burúkú ni wọ́n máa yí. Ó ṣe sọ sí pé mo dùn ó táìtì ó súwìtì ó tún rẹ́ tó dùn jù mí lọ. It's not like that it's like look how. Ó yẹ kó yí ẹ̀ náà kó ṣe fọ́ọ̀tì mi ni fọ́ọ̀tì mi náà serious. Mọ́mì, akúlẹ̀ o. Akúlẹ̀ o mọ́mì. Mọ́mì. Yeah. Mommy. Hey. Baby, mommy. Hey. Mommy. Ṣé àrò kí mo máa kọ̀ọ̀kọ́? Professor ni. Láyé láyé. Àti
Take advantage of me. You now have the hair country. It's a big muscle tell you. Ever me not just if you dare touch me, if you move any closer, I swear to God, I'm going to break your head. Now, understand now, okay. Yeah. Okay, let me do something like this. Okay, I'll give you a check of 150,000 naira now. I'm serious. But tomorrow morning, you cash it. What about that? You know what? What is it? You're sick. Hey? Tell me, mommy. Tell me, mommy, get me right. Hey baby, how are you? I'm fine. Where are you coming from? I went to get this. How? But where are you going to? I'm going home, of course. Okay, shaking the lobby. Well, Dad, sorry, I live with my uncle. You like me for them. How about driving around? Well, Mike can waste time into here. Don't turn my offer down, baby. Don't turn my offer down. Don't worry, let me drive you around. Huh? Just driving around. Come on, baby. Alright, thank you, Derry. This is not a bad thing going through a bitter experience in life. Sure, you know. But the past we're going for like into North America. Moreover, it's normal. But look, I mean, I'm looking fine, I'm living large. Despite I lost my parents, I'm feeding myself. So go on, so you're normal in life. So maru, who need that? Is that okay? See what? See this thing in my hand. Cheers. Inspiration. Why I take this? Okay, one second. Man back Google photo. Do you like it? Do you want to take? This is not cigarette. No, not cigarette. It's skunk. Drug. No, skunk. It's a bad juice, guys. Believe me. Do you want to taste it? Cheers. Do you want to taste it? No, just taste it. Have a taste. Because I don't want to mash it for you. How come I just feel relaxed? Wow. How do you feel? It's bitter. Bitter, I know. Too far. Face it. I have fasting. Sorry. nílùú ni mo fẹ́ sọ fún ẹ kò yé fagbó láàárọ̀ lọ́sàn-án lálẹ́ láláì ṣọkùnrin ṣọ́ọ̀fì ṣe ẹni what's your problem? Wow. Baby. Baby. You know, you're looking sexy tonight. ìwà títà nǹkan tí gbó orí burúkú tó máa ń fà sí ẹ lára nìyẹn tó bá mú gbó òṣì tán wàá máa wá ti bí kiri is this life?
problem? Ah! See, just get dressed and let's go to the club, please. This 5 minutes. 5 minutes? What 5 minutes? 1 hour more, it's a bonne. If me I do it 5 minutes. So the only thing I can do for you is get dressed and let's go to the club. That's all I can do. Excuse me. How could you disgrace me like that? How could you lose your sense of dignity as a woman? Acting like a slut in the club. Why are you ranting? Ranting? Yes, you're ranting. And what do you even expect me to do? Oh, baby, that's a club. Same club, Timowa. Or you don't do the change in me. Huh? Change in me. I don't have head. So you are now expecting me to jump to get my boyfriend, you Timowa, abandon me. Our club bitches come and tell me. See, I don't have time for talks tonight. Just go to bed, okay? You don't have time for talks. What do you have time for? Sex. That's what you know. That's what your life is about. Whatever. What do you expect me? What do you expect me to deserve so much? Huh? Sex, because you're not good at it. And mama stop when ever satisfy me. You understand? Because if you have satisfied me maybe once, you understand, I won't be acting for money every time. You have to get it. Listen to yourself. I should kill myself because I want to satisfy you sexually. I should be using drugs. My dear, use drugs. If you want to go to work for you, hard job. What are you talking about? God, you are pathetic. How you have a recent problem? Mutuwa she mistake by God. Look at me. You're acting as if you're a man. You're not a man. You're not man enough. What are you talking about? Hey, oh my God, oh. In fact, you don't want to know. Please, I don't have time. So we don't like, get out of this side. Don't even think about it. Over be a wash. Yeah. Over to blame me up. You want to learn those 50 hands of yours on me? Don't even try it. But then you sabi me now. Don't even go there. Because you will regret the day you were ever born. This girl is pathetic. Just leave. Wà ní dá kí o fojú olóore gbòógì. Má jẹ́ kí fẹ́mi gbọ́mọ ẹ lọ́wọ́ o. Bẹ́ẹ̀ni, àbí kí ló tún fẹ́ kó ṣe fún ẹ? Ẹni tó wò sùsù tó fi ẹ ṣe chief accountant company dádì ẹ̀. Wo èrò ọ̀fẹ́ kòkòrò lòdì o. Bó ṣe ń wu ìwọ tó ń wu ẹ̀mí mi. Àmọ́ tí o bá lọ fún obìnrin míì láǹfààní láti jẹ́ kí ó fún Fẹ́mi ní nǹkan tí ó ń béèrè lọ́wọ́ ẹ̀, adẹ́kùn gbóúnjẹ alẹ́ fọlọ́gbò jẹ nìyẹn. Hello. Hello. Mọ́mẹ́. Báwo ni? Nǹkan tí mo ní kó bá mi ra nǹkan. Jẹ́ kí mi tètè wọ kitchen. Ṣé nǹkan mọ̀ sí ni? Àti o, ìwọ ló lọ rà, èmi ni màá sè, màá ṣe fẹ́ ṣe nìyẹn. Ìwọ la jókòó, máa wo program tó fẹ́ bẹ̀rẹ̀ lórí tẹlifíṣọ̀n sí. Ṣé gbọ́? Ẹ jókòó. Màá ṣú ẹ lẹ́ni pé cook gangan ni. Tó bá sọ pé ta ni best chef in the whole world, àwa ọkùnrin ni, màá fi yí ẹ lẹ́yìn. Ẹ̀fọ́ ẹ̀ ó ta lẹ́nu, ó sì pọ̀. Mo ṣe òkú mo ṣàmùkú òye sóúnjẹ pé mi ṣáyé. Wá rí. Sorry. Sọ bí òde ṣe bẹ́ẹ̀. Owó àbí tí ọlójú sí mi. Ká sọ bẹ́ẹ̀, ká ṣe bẹ́ẹ̀, òun ni ọmọ ènìyàn. Ó rí pé mo tún àìwọ̀. Wà á lé mi rí. Wà á lé mi ní jẹjẹ òun bá mi. Jẹ fọ́ yẹn dáadáa. Oye wọ́n dùn. Ìyọ̀pọ̀ mi. Ìyàwó náà apẹ̀rẹ̀. Lóòótọ́ ni, èmi náà mọ̀ pé ó ń gbìyànjú. Ṣùgbọ́n nǹkan kan ni mo fẹ́ kó mọ̀.
a kì í kí ẹni tó ń gbìyànjú pé ó kúṣẹ́ aláṣeyọrí la máa ń kí kúṣẹ́. Níyì mi ní fẹ́ kó relent lórí effort ẹ̀. You have to keep on moving. Ẹ̀yin náà mọ̀ pé mo gbìyànjú èmi fúnra mi náà mọ̀ pé mo gbìyànjú lóòótọ́ ni wípé Ọlọ́run ò kọ̀ onígbìyànjú ṣùgbọ́n mo gbọ́dọ̀ ṣọ́ra ọ̀rọ̀ obìnrin là pé àdúrà tí a máa gbà ni pé kí Kristi Jésù nínú ògo àti ọlá ẹ̀ kó túbọ̀ tọ́ mi sọ́nà. Anyway tó bá jẹ́ bó ṣe fẹ́ mi mo gbà ládùúrà pẹ̀lú àwọn àfọ̀ṣe. Elizabeth, see the signs of end time. Kí ló ṣe múra báyìí? Ọmọ tó wá láti ìdílé onígbàgbọ́. Àwa tá a wà nínú ayé láti ọjọ́ tó ti pẹ́ gan-an. 2 Corinthians 5:17. Ó ti jẹ́ ká mọ̀ pé ohun àtijọ́ ti kọjá. Kíyèsí àti di ọ̀tun. Kí la ṣe fẹ́ pè tiẹ̀? Kí ló wọ ẹ wò bàtà? Tí n bá dúró sẹ́gbẹ̀ẹ́ yín sìn ó máa ga jù mí lọ. Ṣé naturally ṣe ògà tó ní? Wo náà wo bàtà ṣé tó bá yẹ gẹ̀rẹ́ ẹ̀sìn ṣé ò lè rọ lọ́rùn ẹsẹ̀? Má múra báyìí. Dẹ́rùn ti pọ̀ jù ní tọmọlúwàbí òde jọ kó gé tàbí kó dì. Jọ torí Ọlọ́run gbogbo ẹ̀ṣọ́ ẹ̀ inú ara ló yẹ kó wà kó yẹ kó wà ń ta ní tí ẹ bó ṣe rí nígbà tó fẹnu kẹjẹ. Elizabeth jọ̀ọ́ ò nínú ẹnikẹ́ni kọsẹ̀ o ìwọ náà ní kọsẹ̀ ò dẹ̀ ní ṣubú. Last time náà à ń ṣe ìṣòro ń bẹ̀ yẹn ìwọ ló sọ pé ó gbábi kan náà. Ọlọ́run á túbọ̀ máa ràn ẹ́ lọ́wọ́ ṣùgbọ́n. Ẹ ṣe. Ṣọ̀tọ̀ wọn àti ìsọ̀rọ̀ tó ti ń ṣe. Kò fi sùúrù sọ́ra rẹ̀. Àìdíá bí mo ṣe ń bẹ sọ́nà jọ mo tún fẹ́ kó o túbọ̀ tiraka ni má jẹ́ kó sú ọ ṣó ti ń yé báyìí. Àdúrà náà kò sí nǹkan tá a lè lọ ṣe Ọlọ́run á fi ṣe. Past night pẹ̀lú mi inú tèmi ti torí gbogbo nǹkan tí mo ti wá láti Yorùbá rẹ̀ pátápátá láṣẹ. You alright? You mean ọtí? Mo ṣe lè dá. Oh my God. God náà ni o. Fẹ́mi. Oh God, you mercy for me. I never want to do it. Elena, I don't want me to share. Oh God, please. Oh God, please. Oh please, God, àwọn nǹkan tá a máa ń sọ yìí ẹja máa ṣe ìṣòro for real because most times tí ẹ bá pètò ṣìnà ọjọ́ tẹ́ bá rí ìlú ṣìnà kò kí ń dùn. sórí wọn pè bọ́kàn ní gbógun bẹ̀ pọ̀ style tiẹ̀ tún yàtọ̀. style wo ni. ok àsùnwòn pé ẹgbọ́n tí kan wá báyìí wọ́n á gbé kejì wá báyìí á kàn ṣí báyìí ni
odi méjì tó máa fi ṣí gbogbo bíi crate kan tán ẹ̀ẹ́ni mọ̀ tó máa fi jẹ gbogbo àwọn tó wà ń bẹ̀rẹ̀ tán ẹ̀ẹ́ni mọ̀ ṣùgbọ́n náà gbogbo ń bẹ̀ pọ̀ bàbá tí ń rè wọ́n fi ṣe ni tó wá fa rẹ̀ kí ni ewo la mọ̀ràn bí ní Ọ̀yọ́. orí ẹrù nílẹ̀ orí ẹlẹ́rù tó ń tẹ oṣù kan lórí ó tún wá ń bẹ̀rẹ̀ pẹ́ta ló lẹ́rù ṣé kò ní ọ̀rọ̀ tá a fi sílẹ̀ ní club ni. ṣẹ́rí èmi ò ní ṣe bí Bógúndé Paul máa sọ straight iṣẹ́ ọmọ yẹn dùn lálẹ́ àná. ndas ó yá ṣé mo pé ṣọlágíwá mo gbó lòun ti tẹ́lẹ̀ bàtúrè òkè mo gbó ọmọ bàtúrè ṣọlágíwá tó ń ṣe láì amúgbó mi bó ṣe gbégbé yẹn fún mi báyìí ṣé tí mo já sí gbogbo inú ẹ̀fọ́ yẹn. Give it to me, come on baby, I want you baby, come inside me baby. Wọ́n ní ọ̀rọ̀ fún pù. Yáyó fọ́ọ̀mù ti bàjẹ́. Ọmọ kan ó wá ní sàkóso tó rẹ̀ sí ìwà tó já sí yẹn. Báyìí ló máa ń lò yẹn. Báyìí o tó bá bèrè gbogbo kan lọ́wọ́ láyé ẹ̀rọ. Ìyẹn báyìí ó làbí. Fún mi kìíní. 2 minutes. Tó bá fi jẹ́ ẹ̀rọ. 2 minutes. Ìyá yín kọ́ ní 2 minutes. Iṣẹ́ yẹn gbọ́dọ̀ ní continuity. Yes. Sori continuity tó dáa gan pátákó ló máa jẹ́ kí n rántí nǹkan kan. Nǹkan máa àwọn tó máa ṣe fún mi báyẹn máa súnmọ́ wọn díẹ̀díẹ̀. Gbogbo àwọn tí mo tó máa jẹ́ continuity manager wọn ṣìnà ni wọ́n. Báwo? Onígbà kan pè ní Mínísà Sílẹ̀. ODF president ṣìnà ni. Ṣé wọn láyà ṣìnà ni. Oyèké Afọláyan ṣìnà ni. Bógúndé Paul ṣìnà ni. Gbogbo owó bọ́sẹ̀ báyọ̀ ní ṣìnà. Ó ti ṣe wọ́n ní àyè ṣìnà. Let's talk about ṣìnà. Irọ́ ṣìnà mọ́dà dábì lóhùn ẹsẹ̀ méjì. Ó wà tó di ODF. So bí a ṣe máa ṣe nìyẹn táwa ti parí 3 days revival yẹn. Èmi á travel tí bá wá dé torí sórí 3 days revival yẹn àti ẹ̀gbọ́dọ̀ serious pẹ̀lú àdúrà àti àwẹ̀ torí choir mo mọ̀ pé kò sí nǹkan kan tó gbọ́dọ̀ jẹ́ torí anniversary wa náà tó ń bọ̀ so tí bá dé then we will be able to deliberate on the matter then I'm attended níwájú gbogbo choir ká mọ̀ bí a ṣe máa ṣe anniversary and everything. Femi, you seem to be forgetting something. Kí ni ẹ? Spiritual week of emphasis. Màá láti attend ẹ̀ náà. Ẹ kú jẹ́ kó sá. Àdámù ìfẹ́ mi. Má jà ṣáà filẹ̀ máa fi kò sílẹ̀ máa. Bóyá àwọn ó sì gbogbo wà á mú wà á jà fún rẹ̀ jẹ́ kó jọ máa lọ jẹ́ kó máa lọ. Kí ló dé? Màá jẹ́ kó máa jẹ́ àgbà fún. Ṣé o fi pé it's high time láti notify marriage committee ní church nípa wedding wa? No. Mi ò ti wà ẹ́lẹ̀ jù náà. Èmi rò pé yẹ ká wà together for like 6 to 7 years, you know, ká lè mọ́ra wa dáadáa bóyá wà compatible, ìnáwó kó tó di gbà máa make it even public ká tó wà lọ counseling. What? 6 to 7 years? Kí ló ń sọ lẹ́nu tí ó dùn yìí Fẹ́mi? Are we getting any younger? For God's sake, at 35. So you want us to do? Please, I'm sure you're joking. Torí o bá mi sọ lé ìtẹ́tẹ̀lẹ́ náà. Mi ìbẹ́ sọ báyìí. Pé káà náà lè máa rò náà o. Má jẹ́ kó máa rush. 6 to 7 years ò pọ̀ jù o. For any reasonable person, ìwọ tèmi tiẹ̀, compatibility òun ló matter jù. Okay? Keep scratching. I want you now. Marvel now. Sleeping tonight. Sleeping tonight. Going on the body like a monkey. I'm on my body like a monkey. Oh, come on. All right, sweet me, sir. What about you? All right.
fẹ́ mi àti pé. Ṣé olú ọmọ? Ẹ sá kújọ mẹ́ta. Ẹ̀kọ́ àìrí ni ìbéèrè ẹni. Àtètè mọ́lẹ̀ yín ò lè yín lólóko. Ṣé mi ni òbèrè yín àbẹ́yìn lè tẹ̀ wúbi tá a wà? Ojú orí yín sì àtò. Mo ń béèrè yín lọ́wọ́ ọ̀gá bọ́yọ̀ ọ̀gá ò jíṣẹ́ fún yín. Anyway, ṣé Fẹ́mi wà nílé? Sọ́gà. Ṣé mo ní Fẹ́mi méjì tí mo wá síbi yìí? Ẹ wo mi ayé àpárá yín lónìí jà rẹ títí bẹ̀rẹ̀. Tó wà nílé. Ṣé ẹ sọ fún ọ pé ń bọ̀ sà? Ìtumọ̀ yẹn. Anyway, nígbà tí mo bá yín wà bẹ̀rẹ̀ yẹn. Ìgbà tó kékeré ọ̀gá padà ború báyìí ọjọ́ kan tó lé ń dé báyìí ọjọ́ gbogbo tó lè tán. mi mọ̀ pé fẹ́mi lè ṣe irú kan báyìí fún mi
How can you born again brother? I'm supposed to be a born again brother. How can you do anything like this? Mi mo ko fẹ́ mi fi ọ̀rọ̀ sínú fún mi ni. Mrs. Fatou, ṣe rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ between you and I, èmi no expect it. Likewise ọ̀rọ̀ àtọ́ àmì anybody know why I expect nǹkan tó rẹ̀ wá ṣe yìí. Ẹ jẹ́ ká take care of it. The only confession tell me calling láti ní lórí ọ̀rọ̀ yìí pé ṣe rí àwa gan fúnra wa àwa gan ti ṣe yìí. Because ọ̀rọ̀ ọmọ tó ní láláyé ó sún mi gan. Ìmọ̀ tí má ti pé ọmọ jẹ́ ká wọlé jẹ́ ká ṣeré ká lè mọ́ra bẹ́tà kí ló máa sọ fún mi báìbù ló máa kà tí bá tiẹ̀ tí wá ní ókè ó àní ṣe ti bí gángan ká kọ kéèmí kan lè fi ease tension ká lè fi ó máa ní ká dúró dé alẹ́ ọjọ́ wedding ni. ọjọ́ wedding. ọ̀rẹ́ are you Elena? àtọwọ́. guy ibi tá a bá géèmù yìí dé má gọ̀ra ẹ̀ nǹkan táwọn kan ṣe ń jọ sí tí wọ́n regret nìyẹn. Yes, now let me break it down for you. Báyìí ni káàzùn pé lálẹ́ ọjọ́ wedding ẹ̀ tó jẹ́ pé gbogbo ọ̀sán yẹn ó ti jó ó ti ṣọkọ ìyàwó ó ti gbá yìí lálẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ẹ kò ṣe kinní kò kọ́ mi sí mi jọ o kàn débẹ̀ ni wọ́n á find out pé àmáfẹ́dàtì níyàwó ẹ̀ báwo ló ṣe máa rí fine ìyẹn tó kéré o ọ̀ kàn imagine pé ìyàwó ẹ̀ ọkàn débẹ̀ ibẹ̀ ọkàn blank eré ètò wa ń kọ́ wà á débẹ̀ tán wà á realize pé wọ́n ti fọ́ lẹ́nu wọ́n ti gbá ẹnu ẹ̀jẹ̀ wọ́n ti já spartacus wọ́n ti já ẹnu yamayama wọ́n ti bá ilé bàjẹ́ how you do. àwọn ọmọ dalẹ̀ bẹ̀rù ni bẹ̀rù ni ṣèlú kò wọ́n ọ̀tẹ̀ kí n wait. kí wọ́n á fẹ́ ṣe báyìí. Fẹ́mi mo sọ fún yín pé mo ti wá ṣe o kì í ṣòpin inú géèmù yìí náà. Now let me break it down. Yẹ ṣàlàyé fún ẹ. First of all you go down low down. Fẹ́mi. Yes. Fẹ́mi. Fimola. First of all you go down low. Báyìí lè máa ṣe. Sorry wọ́n pe kíní kan ní Yayo formula. Yayo formula. Then ọwọ́ play along pẹ̀lú ẹ̀. Ṣé bí sista ló ń ṣe fún ẹ? Oh yes. Kò lè. Ìwọ náà ṣe bọ́dà fún un. Wọ́n ní oh sister báwo ni oh brother Fẹ́mi the Lord is good. Tí wọ́n ní church yá wà á tẹ̀lé lọ. Láì méjì ẹjọ́ ń ṣe ni. Midweek service ìwọ́gun ò ní gbẹ̀yìn bẹ́ẹ̀. Ṣé yẹ báyìí? Now on that note wọ́n wá invite ẹ̀ wálé wọ́n ló fẹ́ ṣe special treat fún un. Tó bá ti dé ẹ̀kọ́ kúnlẹ̀ ẹ̀ ṣe worship ẹ̀ lọ praises lẹ́yìn ẹ̀ka bible. Mo ṣọ́ọ̀bù kó fagbórí. láíláí sista láíláí kò lè fàwọ́. Ó ti tán ẹ̀fọ́ ló máa ṣe fún un. Ẹ̀fọ́ ni wọ́n wá fi igbó gbígbẹ sí igbó tó dry yẹn tó máa ní aroma kan tó wá seductive. tó máa wà sticky. Oh my God. Sori by the time tí ó bá jẹ tán wọn kò dín kan ní wèrè bó ṣe yín lọ máa rìn bó ṣe gbádùn máa rìn. lẹ́ẹ̀sì gbà mí mú wọn náà máa sọ wọn sọ pé Fẹ́mi ọmọ ni wọn náà ọmọ àti fún mi no I can't do this. Oh my God, it's against the Lord. I can't sin against my God. Oh the Lord is good. ọ̀bọ̀ yìí ṣe ọmọ àtúbẹ̀. Oh my God. Let's do it. Oh Lord. ó ti mú wọn sàn. ó ti gbé lẹ́yìn nínú ọmọ ó ti fọ́ lẹ́nu. I must speak in tongues. Oh my God. ọmọ mi ọ̀sẹ̀ gbàgbọ́ lẹ́yìn kàmá. bí ẹ dájẹ́. ọmọ sí to the Spartacus. Yes o. ọmọ cheers to the Spartacus. Ajá. mo sì tẹ́ ìwọ ọmọ mi tí ẹ bí wọ́n bí i family kids ń bẹ̀ yẹn. ó ti tó àló ti tó máa sunkún mọ́ ọlọ́run ò ní jẹ́ kó lẹ́nu ẹ̀kún ò ní lẹ́rẹ̀kẹ́ òṣì ò ní lójú ẹ̀kún òyà lójú ẹ̀ wò mí sórí nǹkan tí ó ṣókùnkùn sí àwọ̀ ẹ̀dá ni wípé
nígbà míì tí Ọlọ́run bá ní ètò rere fún wa tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí wa ó lè mọ̀ọ́mọ̀ dá wa dúró sí ibì kan mo ní ojú kan torí pé kò fẹ́ ká gbé ẹsẹ̀ jù bẹ́ẹ̀ yẹn lọ torí ewu ọjọ́ iwájú ni gbogbo ohun tó bá ṣẹlẹ̀ sí èèyàn lásìkò kan àbí èkejì Ọlọ́run mọ̀ sí o mo wá fẹ́ kó mọ̀ pé Ọlọ́run fẹ́ràn ẹ ní gbogbo eléyìí tó ń ṣẹlẹ̀ nítorí pé Bíbélì gan sọ fún wa yìí pé búburú ni gbogbo ọjọ́ ṣùgbọ́n àwẹ̀ àti àdúrà òun ni a fi ń ṣẹ́gun òun ló ń jẹ́ ká lè làájá wò ó my dear eléyìí tó ṣẹlẹ̀ sí ẹ yìí mi yìí fẹ́ kó wá máa rò mo fẹ́ kó o túraká kó o ṣe ara ẹ gírí kó o wá rí ara ẹ bọ inú ibú ẹ̀jẹ̀ Jésù kó o jẹ́ kí Ọlọ́run fúnra rẹ̀ kó dúró tì ẹ́ kó lo ilé ìtẹ́jọ́ máa wà títí di ọjọ́ alẹ́ fún ẹ tínú ìyá dẹ̀dọ̀ ṣọ́rọ̀ mi ti ń yẹ jọ́ torí Ọlọ́run ní ìsìn tó wà yìí túraká má ronú mọ́ o ti gbọ́ ṣé o ti gbọ́ ohun tí mo sọ mo wọ ìwà jẹ́ ká gbàdúrà ní orúkọ Jésù ní agbára ẹ̀jẹ̀ Jésù. nǹkan tó ń rò tí ò jẹ́ kó sùn. Oyin kí ló yẹ ń bẹ̀ gbèsè rèé lọ́tún gbèsè ló sè gbogbo company dáàdì ni mo ti tà tán the only one tí mo tún wá manage òun tún fi stand as short ní bank ọjọ́ tí báǹkì fún mi ó ti tó wọ́n dẹ̀ máa gbá iléeṣẹ́ lọ́wọ́ mi kí ni wọ́n fẹ́ kí n ṣe. ọkọ mi àdúrà náà la máa gbà ṣé nǹkan tó wá mú mi máa ronú ni ṣòrí lágbára Ọlọ́run kọ́ńpì ẹyọ kan tó kù lọ́wọ́ ẹ̀ ẹlẹ́dàá mi ò ní jẹ́ kán gbà lọ́wọ́ ẹ̀. ẹ jẹ́ ká máa gbà àdúrà. ṣé wàá rí gbogbo gbèsè tó jẹ́ lọ́lọ́run mi máa bẹ́ẹ̀ sọ nírọ̀rùn. tútù bóyá mo bọ̀ lórí bẹ́ẹ̀dì. wọ́n lè lọ sùn máa jọ ni. I will sleep. Let me just meditate a little. No, it's not possible. Stand up. Kò lè tó yẹn náà. Tó bá develop hypertension nísìnyí, ìyẹn láti mọ̀ máa bá káàkiri. Nǹkan tó rí téèyàn kan ò rí rí kí lórí tó ń jọ ẹ́ lójú ṣe tó kàn ń rún ẹ lọ́wọ́ lásán ni wọ́n tó yẹ pé ṣe níwèé lásán ní ẹ̀yìn. má bínú you actually good you are strong in bed but ó kọ́ ẹ pàtó ẹ ò lè dọmọ ni èmi rẹ̀ wá mọ̀ nǹkan tó fẹ́ kó jèrè ni pàtẹ́ yẹn pé gbogbo àtọ̀ oríire ìtọ́lọ́run ti ṣe fún ẹ gbogbo ẹ ló ti fọ́ká ó ti pín fáwọn èèyàn káàkiri àṣà àbímọ mi ní jẹ́ kókó rí burúkú títí ẹ bá mi. Kí ló ṣe wọ́n tó ń gbọ́ kò ṣì dìde kó bọ́ta jàre idiot. Baby
má bọ̀ kó wá tọ̀pẹ̀ torí ìwọ ló máa padà lọ́mọ. Come to mommy. Má bọ̀ tètè. Mẹ́ta sọ fún ṣọ́. Kí ló dé tàbí ń jọ ṣe travel? Yes, I've been away for a while. Ṣé pastor wà lọ́fíìsì? Ó wà around. Mr. Tobi, ejò tó ní àgbẹ̀mí lọ́la ejò tó ní ọlọ́run mo bẹ̀ yín ní ejò. Kí ló dé Fẹ́mi? Jọ Tómilọ́lá jọ ní ọlọ́run. Mo mọ̀ pé mo ti ṣẹ̀ ẹ́. Àtìgbà tí mo ti hùwà burúkú sí ẹni gbogbo ọrọ̀ ajé mi gbogbo ẹ̀ pátápátá tó ti yí padà sí burúkú. Jọ nítorí ọlọ́run dáríjì mi. Ìwọ ọmọkùnrin yìí Fẹ́mi. Báwo ni báwo ṣe ní bẹ́yẹn? Báwo ni báwo ṣe ní? Bí mo ṣe ń bàjẹ́ yìí, bẹ́ẹ̀ ni mo wá bàjẹ́ o. Gbogbo ọgbọ́n tó rí kan dùn ní báyìí, ní ojú ayé ẹ̀ báyìí, bí wọ́n máa dàrú ni. Wọ́n máa padà wá dìbò àmì jẹ́ fún ẹ̀yìn. Èmi ò mọ̀ pé ìwọ̀n tí mo sọ ń jẹ́ òun lágbára tó yẹn. Sista Tómilọ́lá, ọ̀rọ̀ la pé agbára ni ọ̀rọ̀ lágbára ju ohunkóhun lọ. Bíbélì fìdí ẹ̀ múlẹ̀ pé ọ̀rọ̀ la fi dálé ayé nítorí pé láti tìkọ́ṣe ni ọ̀rọ̀ wà, ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run. Nínú ọ̀rọ̀ ni ikú àti ìyè wà. Sista Tómilọ́lá, ìbàjẹ́ pé òun gan ní ẹ̀mí ìdáríjì ni ayé tí yín gan bá ti tẹ̀síwájú láti gbà yẹn ti fi bọ̀dá Fẹ́mi sílẹ̀. Ẹ wá gbọ́ o, ohunkóhun tí a bá so pọ̀ kò sí ẹ̀dá kan tó lè so pọ̀. Bíbélì wípé tí alágbèrè bá ṣiṣẹ́ tí kò bá símọ̀ Ọlọ́run bẹ̀, irú alágbàṣe bẹ́ẹ̀ ó ń ṣe lásán ni. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé Ọlọ́run kan ti fi àwọn ìran kan rìn gan pàápàá. Sister Tómilọ́lá, are you ready to forgive your family now? Bẹ́ẹ̀ni.
wẹ̀mí lé àwẹ̀mọ́ kúrò nínú àṣedédé mi kí o sì wẹ̀mí kúrò nínú ẹ̀ṣẹ̀ mi nítorí tí mo jẹ́wọ́ ìrékọjá mi. Nígbà gbogbo ilé ẹ̀ṣẹ̀ mi sì ń bẹ níwájú mi. Ìwọ nìkan ṣoṣo ni mo ṣẹ̀ sí tí mo sì ṣe búburú níwájú rẹ̀ kí a lè dá ọ láre nígbà tí ìwọ bá ń sọ̀rọ̀ kí ara rẹ kí ó lè mọ́ nígbà tí ìwọ bá ń ṣe ìdájọ́. Kíyèsí, nínú àṣedédé lé a gbé bí mi àti nínú ẹ̀ṣẹ̀ ni ìyá mi sì lóyún mi. Kíyèsí, ìwọ fi òtítọ́ ní inú àti ní ìhà ìkọ̀kọ̀ ni ìwọ mú mi mọ ọgbọ́n. Fi ewé hísópù fọ̀ mí, èmi ó sì mọ́, wẹ̀ mí, èmi ó sì fúnjú ẹ̀gbọ̀n òwú lọ. Mú mi gbọ́ ayọ̀ àti inú dídùn kí àwọn egungun tí ìwọ ti run kí ó lè máa yọ̀. Pa ojú rẹ mọ́ kúrò lára ẹ̀ṣẹ̀ mi kí ìwọ kí ó sì nu gbogbo àìṣedédé mi nù kúrò. Dá àyà tuntun sínú mi Ọlọ́run kí o sì tún ọkàn dúró ṣinṣin sí inú mi. Má ṣe ṣá mi tì kúrò níwájú rẹ kí o má sì ṣe gba ẹ̀mí mímọ́ rẹ lọ́wọ́ mi. Mú ayọ̀ ìgbàlà rẹ tọ̀ mí wá kí o sì fi ẹ̀mí òmìnira gbé mi dúró. Nígbà náà ni èmi ó máa ka àwọn olùrékọjá lé ọ̀nà rẹ. Àwọn ẹlẹ́ṣẹ̀ yóò sì máa yí padà sí ọ. Ọlọ́run, gbà mí lọ́wọ́ ẹ̀bi ẹ̀jẹ̀, ìwọ Ọlọ́run ìgbàlà mi. Ahọ́n mi yóò sì máa kọrin òdodo rẹ kíkan. Olúwa ṣí mi lé ètè, ẹnu mi yóò sì máa fi ìyè rẹ hàn. Nítorí ìwọ kò fẹ́ ẹbọ. Ẹbọ Ọlọ́run ni ìròbìnújẹ́ ọkàn, ìròbìnújẹ́ àti ìrora àyà. Ọlọ́run, òun ni ìwọ kì yóò gàn. Ṣe rere ní dídùn inú rẹ sí Síónì, ìwọ ọmọ odi Jerúsálẹ́mù. Nígbà náà ni inú rẹ yóò dùn sí ẹbọ òdodo pẹ̀lú ọrẹ ẹbọ sísun àti ọ̀tọ̀ọ̀tọ̀ ẹbọ sísun. Nígbà náà ni ìwọ ó fi akọ màálù rúbọ lórí pẹpẹ rẹ. Ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù, Olúwa wá dá ọkàn tuntun sínú mi. Ẹ wá nu ìrékọjá mi nù kúrò. Ẹ wẹ̀ mí lé àwẹ̀mọ́. Oh God, be merciful unto me. Ẹ ṣàánú fún mi. Àánú ni mo béèrè bàbá, àánú ni mo béèrè o. Àánú ni mo béèrè bàbá, àánú ni mo béèrè o. Àwíjàre kò màmá sí o, àánú ni mo béèrè o. Ọlọ́run ẹ ṣàánú fún mi. I have no excuse. Forgive me. Ọlọ́run dáríjì mi. I never knew. Mi ò mọ Ọlọ́run ṣàánú fún mi. Omijé ojú mi ń béèrè àánú rẹ bàbá. Omijé ojú mi ń béèrè àánú rẹ. Fi aṣọ ojú rere wọ̀ mí Ọlọ́run mi. Ọlọ́run ṣàánú fún mi. Àánú ni mo tọrọ, àánú ni mo bẹ̀bẹ̀ fún. Àánú tó ṣògo lórí ìdájọ́. Ọlọ́run ṣàánú fún mi.